Kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrì pátápátá rí pé a kò dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV bẹ́ẹ̀ sì rí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ jẹ́ n sọ pé ẹ má bínú pé ó tó jọ́ méjì mẹ́ta àwa náà ní ká sinmi fún tí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Iléyá. Òun náà ní kí gbogbo ẹ̀ kó bá lè dùn kó bá lè dá. Òun náà là ń bá kiri ẹ kú dédé àkókò yìí. Ẹ̀yin tí wà nílẹ̀ yìí ni tàbí lókè òkun a kí wa a kú bójú ọjọ́ ti ṣe rí. A kú bá ṣe ń yí gbogbo ẹ̀ mọ́ra wọn a kú ìlú yìí àwa tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi. Oyè nẹ́kàn ọkọ̀ bàbá mi Olómi Ọgbọ́n lọ́wọ́ yìí pè mí. Ọmọ ara akíní mi màjó méjọ mẹ́rin ní sinmi. Ẹ̀kọ́ kì í sinìyàn. Ṣé ẹ rí bẹ̀rẹ̀ láti ọjọ́ 11 oṣù tá a wà nínú rẹ̀ yìí ọ̀sẹ̀ tá a wà nínú èyí náà sì ni o. Ìwọ́de alálàáfíà láti lè kéde wípé má foko bàbá mi dáná. Ọjọ́ kan báyìí náà lèèyàn kọ́ ìyẹn ti ìwọ́de alálàáfíà Yorùbá Nation ó ti bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri àgbáńlá ayé pátápátá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń darapọ̀ mọ́ Yorùbá Nation National Rally yìí. Àwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn tó wà ní ìlú Èkó gan wọ́n darapọ̀ mọ́ Yorùbá Nation Rally yìí. Àwọn tàlímọ̀ṣọ́ àwọn tó wà ní Ghana àwọn tó wà lórílẹ̀-èdè United Kingdom àwọn tó wà lórílẹ̀-èdè America káàkiri ni wọ́n darapọ̀ mọ́ ìpè fún ìdásílẹ̀ Yorùbá Nation yìí. Jerry ìdí pàtàkì tí ó wá pọn dandan òun náà ni wípé lára àwọn ọ̀rọ̀ tí bàbá ọ̀jọ̀gbọ́n Adébánjí tí wọ́n sọ jáde òun náà ni èmi tún rí ọ̀rọ̀ ńlá níbẹ̀ o nítorí wípé wọ́n sọ pé June 12 ní ìsìn tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá rí gẹ́gẹ́ bí Democracy Day yìí òun náà ni ó jẹ́ àǹfààní ńláńlá tí ò bá jẹ́ ti tọmọ Yorùbá tí wọ́n gbà lọ́wọ́ wa lọ́dún 1993 lọ́jọ́ kìíní àná. Wọ́n wá gba àǹfààní ńlá yìí lọ́wọ́ wa wọ́n wá fi nǹkan kékeré báyìí wọ́n fẹ́ fi compensate wa. Tó bá jẹ́ wípé wọ́n fún olóyè Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá ní àǹfààní láti lè kí wọ́n kéde wọn gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà náà bóyá kò bá ṣeé ṣe kí àwọn ọmọ Yorùbá kí á lẹ́nu lọ́rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣùgbọ́n láti ìgbà tó jẹ́ wípé wọ́n ti gba ìjọba yìí tí wọ́n fi ọwọ́ agbára gbà á lọ́wọ́ wọn gbà náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lé ní bí 20 ọdún sẹ́yìn kó tó di wípé IBB kó tó wá kéde wípé lóòótọ́ ni o àwọn mọ̀ pé wọ́n wọlé o ṣùgbọ́n àwọn kò sọ wípé wọ́n wọlé ni tí wọ́n kó gbogbo rìsọ́ọ̀tì nígbà tẹ́ẹ̀rí ọkàn ń jẹ́ wọn nígbà tí ẹ wá fi gbogbo ẹ̀tọ́ wa yìí tẹ́ wá fi dùn wá tọ́ ẹ wá jẹ́ kí ilẹ̀ Yorùbá kọ́ wọn náà ká dápọ̀n ẹ̀kan wa kẹ́yìn náà dápọ̀n ẹ̀kan yín kó ní kálukú kọ́ ẹ̀kọ́ tiẹ̀ bó jẹ́ àkàrà lẹ́ẹ̀ fi jẹ́ ẹ lọ́mọ fi jẹ́ bó sì jẹ́ mọ́ínmọ́ín làwọn fi ti tọ̀dọ̀ wa jẹ́ ni kó ní kálukú mọ ohun tí ó fi jẹ́ ẹni tí ó bá sì máa fọ́ ẹ̀kọ́ tiẹ̀ mu kó lọ fọ́ mu. Ní báyìí gbogbo èèyàn ti ń pariwo bẹ́ẹ̀ sì rèé àsìkò rèé tá a lè jáde láti kéde wípé we want Yorùbá Nation kí gbogbo wa náà mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n yìí kẹ́yìn náà lè rí kókó dìmú níbẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n wá sọ ni wípé ṣe rí ìwọ́de tí a bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de to fight for Yorùbá Nation kò ń ṣe ìwọ́de tó ní ọjọ́ mọ́lú nígbà tó ti bẹ̀rẹ̀ báyìí o ó lè jẹ́ ọ̀sẹ̀ kan ó lè jẹ́ oṣù kan tá a máa fi pè fún lè jẹ́ àsìkò yìí ni wọ́n ò gbọ́ ìró mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí bàbá ọ̀jọ̀gbọ́n tí wọ́n táwọn náà ní fún wa ẹ gbọ́. mo kí ọmọ mi Sunday Igboho káàbọ̀ sí program mo kí ẹ o ẹ̀yin lẹni ká lọ ṣe announcement lẹ́yìn fún àwọn ọmọ kéékèèké wa tó bá lè gbà pé ó ti tó mo kí deputy mi ní ilé George Akínọlá mo kí deputy mi ní diaspora Káyọ̀dé Ìmọ̀lá mo kí gbogbo ẹni chairman YSDM in every country of the world gbogbo ẹni secretary members of the executive council world council of YSDM mo kí gbogbo ní o the big question on every tongue láàrin wa láti oṣù díẹ̀ sẹ́yìn ni pé ìjọ wo la máa bẹ̀rẹ̀ láàrin wa wá ní ìfẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ níwájú Ọlọ́run láti wá sọ fún mi báyìí lálẹ́ ìgbẹ́ tó bá di láàárọ̀ ńlá gbogbo wa ká jáde síta nílé wa ẹnì kankan má lóhun wọkọ̀ lọ sílẹ̀ ìlú ẹlòmíràn lọ sí rálì ọjọ́ Èkó àti Ìbàdàn ní the center of attraction nílẹ̀ wa but this time around the center of attraction will be your own village ibi tí ẹ bá ń gbé ìbẹ̀rẹ̀ tí máa ṣe rálì ìtẹ̀ bá ń gbé
bẹ̀rẹ̀ máa ṣe rálì ìbájẹ́ bẹ̀ náà bí ẹ o máa má jẹ́ bẹ̀ náà bí ẹ o but òun gbé ibẹ̀ bẹ̀ náà ló ti máa ṣe rálì tiẹ̀ ẹ̀sẹ̀ mo fẹ́ bẹ̀ gbogbo tó bá di lọ́la lágbára Ọlọ́run tomorrow the 12th day of June 2025 a máa bẹ̀rẹ̀ rálì wa and if you choose here significance náà ni pé ìjọ freedom day nílẹ̀ Yorùbá nìyẹn ìjọ tí gbogbo wa tá a jáde tá a dìbò dáadáa democracy day tá a dìbò fún dáadáa tá a wá rántí báyìí wípé wọ́n gba ìbò yẹn sọnù lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n pa ìbò yẹn sọnù lọ́wọ́ ẹ̀ nìkan wọ́n wá gba ẹ̀mí ẹ̀ mọ́ra tá a bá rántí lọ́la ká máa rántí pé ẹjọ́ yìí ó yàtọ̀ ní láìpẹ́ àwa Yorùbá ẹgbẹ́ mọ́rìgì election wọ́n á ṣe kí ní kan bàbá wa tó wẹ̀ ní election ṣùgbọ́n mọ́rìgì kankan bọ̀ ti eléyìí ti 1992 June 1993 June 2 yẹn nǹkan tí àwọn Yorùbá máa ròyìn fáwọn ọmọ wa láéláé ni and therefore it is a good thing that we are starting our rally kì í ṣe kọ́ ọ̀la nìkan ní rally yẹn o kì í ṣe ọ̀la nìkan o we are just starting tomorrow gbogbo wa ká lọ fi ọkàn sí wípé a máa ṣe rally yẹn lọ díẹ̀díẹ̀ ó lè tójọ́ márùn-ún ó lè tọ́sẹ̀ kankan tí ò bá tí ìkórajọ tó lọ́la ẹ jẹ́ kó kórajọ sí bẹ́tà lọ́tùlá ní Tuesday ní ìjọ Saturday tó bá tún wá dé Sunday ẹ jẹ́ kó túbọ̀ wá pọ̀ sí ẹ jẹ́ ká máa pọ̀ sí lójoojúmọ́ kí gbogbo ayé bá lè rí àwọn ọmọ ní technology náà mọ bọ́ ti máa ṣe wọ́n ti ṣètò wípé gbogbo ayé ló máa rí wa nílùú àti ìletò wa káàkiri ilẹ̀ Yorùbá ìlú kankan ẹ má ṣe pé ẹ jáde o lórí ẹ̀kọ́ tó láti dé yìí o tó bá di lọ́la ńgbà tó bá ń sọ pé ìlú ti ní ẹ jáde bẹ́ẹ̀ nílé lẹ́nu sọ̀rọ̀ Ọlọ́run ní ṣe ní lẹ́ni tí ò ní lẹ́nu sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo wa jáde everybody get out and let us show that we want our country very very important tábàdé máa jáde ẹ̀rántí nǹkan tá a máa sọ nígbà gbogbo sí ara wa wípé àwa ò kì í ṣe oníjàgídíjàgan o àwa ò kì í ṣe oní violence o àwa ò kì í ṣe ní pàyàpàyà o àwa ò kì í ṣe gúnyàn lọ́bẹ̀ o àwa ò kì í ṣe pé àwọn tó ń pa ọlọ́pàá tó ń pa sójà ní títì o àwa ò ṣerú yẹn tiwa o àwa fẹ́ fi hàn pé à ń fẹ́ nǹkan tá à ń fẹ́ a lè fẹ́ fi hàn aráyé pé pẹ̀lú ìfẹ́ la fi fẹ́ kò sí pé a bá yàn kankan jà we are not protesting against anything or anybody we are just showing to the world that we want our own country that's all mo bẹ̀rẹ̀ kí gbogbo ajá jáde ẹnìkan kan máa mú nǹkan ìjà dání pé màá mú ọbẹ̀ sápò màá mú àdá dání màá wá ìdà kan màá mú dání màá wá igi tí màá fi yàn màá fi gbogbo wa aṣọ funfun ní ká jẹ́ ká wọ̀ aṣọ funfun ní ká jẹ́ kí gbogbo wa wọ̀ kò sẹ́ni tí ò láṣọ funfun kan wá ń tábà ọ̀dà nílé ẹ jẹ́ ká wọ aṣọ funfun lọ́la. ọ̀rọ̀ lẹ́tí gbọ́n yẹn gbogbo àwọn ọmọ kóòtù òjíire pátápátá àkókò rí ẹja jígìrì o ẹ̀yin náà ẹ táàgì àwọn tẹ́ ẹ bá lè táàgì ẹ fi èròǹgbà yín sọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí Yorùbá Nation wípé kó wá Olúṣọlá Olómiẹ̀gbọ́n ló kọ́ ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì Olómiẹ̀gbọ́n TV láyọ̀ lápàdé ó dàbọ̀.